Bọ̀bọ̀ ṣe bọ́ sọ́ọ̀sì ń pe olóòtú lè lù sọ. Mi ò sí nílé ṣé mo wà lé báyìí ni. Ẹ ṣé gòsì tẹ lójú yìí. Ó bá jẹ gòsì ó bá jẹ ayé mi kò sí ni mo ṣàlàyé mi. Ṣé mo ti ní kó má pè mí ná? Ṣé mo tẹ̀ ní kó má wá sọ́dọ̀ mi? Will you keep quiet? Nǹkan tí mo tẹ̀ torí ẹ̀wà tẹ́láwà mo gbọ́dọ̀ tètè gẹ́ẹ̀sì kó sì mo fẹ́ gẹ́ẹ̀tì ní táìmù because tó bá ti bọ́ sí 15-20 gbogbo nǹkan máa wọ́n. Nǹkan tó yẹ kí n má bàa ní. Lẹ́yìn ló sọ pé ó ní ìdìmọ̀. Tí má ṣẹ̀ṣẹ̀ ní 50,000 Ó lè ní. Ó mọ̀ pé màá ti ń jà ní. Ó ṣẹ̀ mí láti 2 years ago. She what? Mi ò mú lò rárá mi ò rò. December mi jẹ̀fẹ̀ yí owó ẹ̀ lára. Ó ti yé. Lọ́dún yìí o, a máa jà táwọn ìbá ti parí. Tó bá ti January, máa ṣe ìyọnu sí ẹ̀. Ó ti yé. Ọgbọ́n ní ìdí máa fún ẹ lówó, I'm not your girlfriend anymore. Okay? Ṣó ya wẹ̀yìn? Ṣé lórí burúkú ni ẹni? Okay, láti 2 years tí mo ti ṣe, ó ṣẹ̀ṣẹ̀ fẹ́ wá yọ owó ẹ̀ lára mi ìgbà tọdún dé àbí. Ó máa ń pè mí jẹ́ náà wọn ìbíjà ẹ̀. Ajé wọn ìtì ṣé o ti kọ́ lórí burúkú ni? Ó ṣí èrè ni. Ìwọ sọ fẹ́ mi pè mí ṣe láti 2 years. Fine, okay, tí gbogbo yín ṣe máa ń ṣe nìyẹn. Ẹ bá ti rí ọdún bọ̀, ẹ máa wá mú ọ̀rọ̀ tí ò tó nǹkan. Ẹ máa wá fòdì ẹ̀, àbí? Ìwọ sọ fẹ́ mi ṣe, ò ní kú rẹ̀. Olórí burúkú olóhùn, ṣé tó pé mo wá báyìí? Lówó lọ́wọ́, kò lè gbẹ́sẹ̀ sókè, àlàyé má fagídí jayé, ọmọ yahoo tí ó pawó, ó ná lọ́hùn ló ń ṣòjóró, àlàyé kọ́ṣẹ́ kò mọṣẹ́.